bí èèyàn bá gun ẹṣin nínú Soji Alabi ní àyájọ́ ọjọ́ tó ń ṣe ọjọ́bí rẹ̀ ìyẹn ọjọ́ 10 oṣù kẹrin ọdún tá a wà yìí ó náà ni Soji Alabi ṣe ọjọ́bí rẹ̀ níbi tí Tope Alabi ti kọrin fún un láti ṣe kíní kan tá à ń pè ní birthday surprise inú rẹ̀ dùn ayọ̀ rẹ̀ sì kún bẹ́ẹ̀ bá gbàgbé Tope Alabi yìí lásọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí tẹ́lẹ̀ bí aláyọ̀ bá ń yọ̀ ká bá aláyọ̀ yọ̀ iṣẹ́ oníròyìn òun náà ni pé bó bá ṣe ń lọ lọ́dọ̀ títí wa ó jẹ́ ìròyìn tó dùn ó jẹ́ ìròyìn tí ò fẹ́ẹ́ dùn mọ́ nínú gbogbo ẹ̀ la gbọ́dọ̀ jẹ́ kí ẹ̀yin olólùfẹ́ wa kó mọ̀ ní ìkànnì yìí àwa fi ń dá wa lójú pé inú Tope Alabi mà dùn fún ayẹyẹ ọjọ́bí ọkọ rẹ̀ èyí tó ṣe fún ẹ jẹ́ ká wò ó bí ọjọ́bí ọ̀hún ṣe lọ. àwọn ọ̀sàgbà yẹn pé ikú ò fà ẹ́ ọ̀rẹ́ àkọrò délé olójì àwọn tí ó fẹ́ kó wáyé rárá bàbá aṣọ ẹ̀ o oore rẹ̀ yìí kò lákàwé láti rẹ̀ kòrò títí dọ̀mọ́ ìrìnsẹ̀ ó ṣọ ẹ̀ o títí òfin wá dàgbà lágbà o ìgbà tí oró iṣẹ́ ìyanu Ọlọ́run láyé ẹ̀ gbogbo wa àwa rí pé ó ga ó ṣe é dàbí òun ó fún yẹn ní ìlú tí ó lọ tẹ̀lé ìdẹ́jì Soji òun lálẹ́ ìwọ ní àmì àṣẹ̀dá látọ̀rọ̀ àdágbé ìyẹn ó wá fi ẹjọba owó tó ti kọjá ó sọ ilé ìwọ ìbẹ̀rẹ̀ ní ìṣòro láti mọ̀ bó olófin nínú òun ìwọ́lá àdàmọ́ ogún rẹ̀ ní. Inú Soji Alabi dùn ó sì fi ẹ̀mí ìmoore rẹ̀ hàn nípa fífa olólùfẹ́ rẹ̀ mọ́ra tí àwọn méjèèjì jọ ń jó tí wọ́n jọ ń yọ̀ ìpàkọ́ ògbọ́sùtì orí ẹlẹ́gàn òun náà ló dàrú nítorí pé lọ́pọ̀ ìgbà òun náà ni Soji Alabi ní àwọn èèyàn ti pè níjà yálà lórí social media àbí ní ìpèníjà tara ẹni ibi tá à ń lọ òun náà láwò ni Soji Alabi fi ọ̀rọ̀ wọn ṣe inú Soji Alabi òun náà ló dùn tó ń rẹ́rìn ṣẹ̀kẹ̀ lénìí pẹ̀lú Tope Alabi àwa ń gbàdúrà pé kí Ọlọ́run kó di ìdílé yìí mú ìdílé yìí ò ní túká o àjòjì obìnrin àti àjòjì ọkùnrin kò sì ní ba ilé náà jẹ́ ògo Ọlọ́run tó di iná náà mú kò ní jẹ́ kí ilé ọ̀hún kówó o àwa ń gbàdúrà fún gbogbo ẹni tó wà ní ìkànnì tí wọ́n bá àwọn aláyọ̀ yọ̀ wípé àyà bẹ́yìn náà yọ̀ ní gbogbo ọ̀nà inú Omoalase náà dùn pẹ̀lú láti bá yan yọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni gbogbo àwọn olólùfẹ́ wa ní ìkànnì yìí afẹ́kẹ́ bá wa subscribe síbẹ̀ ẹ share ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ìdílé aláyọ̀ kan lèyí tí àwọn èèyàn sì ń wò bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló yẹ kí ìdílé tàwọn náà ó rí láṣẹ Olódùmarè ìdílé yín ò ní dàrú ìdílé mi ò ní dàrú ìdílé gbogbo wa ò ní dàrú láṣẹ Olódùmarè bí ọkọ àtaya bá ti mọ̀ wá ara wọn bí èèyàn ń sọ̀rọ̀ ẹ̀yìn tí wọ́n sì ń sọ̀rọ̀ àìdá níwájú àti lẹ́yìn àwọn méjèèjì máa kọtí ikú sí wọn ni o bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọ̀rọ̀ Tope Alabi àti ọkọ rẹ̀ rí torí pé bí a bá wo ohun tí àwọn èèyàn ń sọ yálà lórí social media àbí táwọn èèyàn ń gbé kò yẹnu níbi gbogbo ọkọ àtìyàwó yìí wọ́n mọ̀ wá ara wọn wọ́n sì mọ bí wọ́n ṣe ń jọ ń bára wọn lò ó náà ni ara ọ̀pákùtẹ̀lẹ̀ àti ara àwọn ìpìlẹ̀ tó di ìdílé wọn mú ó náà ni ẹ ṣe rí ayọ̀ àyọ̀lé èyí tí wọ́n ń yọ̀ níbi ọjọ́bí wọn yìí ó náà lè rí Tope Alabi èyí tí inú rẹ̀ ń dùn ṣẹ̀ṣẹ̀ lórí ọjọ́bí ọkọ rẹ̀ tí ó sì ń kọrin fún un bẹ́ẹ̀ gẹ́gẹ́ lè rí ọkọ rẹ̀ bínú rẹ̀ ṣe ń dùn bó ṣe yẹ kí ìdílé aláyọ̀ rí rèé àwa gbàdúrà pé Olódùmarè á túbọ̀ di ilé wọn mú o gbogbo ẹni tó wà ní ìkànnì yìí tí wọ́n sì jẹ́ olólùfẹ́ Omoalase Media àwa gbàdúrà pé gbogbo ohun tó wù kẹ́ ẹ lè máa béèrè fún lọ́wọ́ Ọlọ́run Olódùmarè á fi fún yín o ẹ jẹ́ ká ṣíyà ẹ̀ bí inú Tope Alabi ṣe dùn tó fún ọjọ́bí ọkọ rẹ̀ èyí tó wáyé kò ní jù báyìí lọ táàrí lábalábí tá a wà yìí a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ̀
ní ìkànnì yìí Omoalase Media. Bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kí tiyín kó di ṣe o. A ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ orí ìpàdé wa wọ̀ bí ọjọ́rọ̀. àti retí rẹ̀ o Omoalase dìde. àti retí rẹ̀ o Omoalase dìde. wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé ń kọrí sí. wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Omoalase. àti retí rẹ̀ o Omoalase dìde. àti retí rẹ̀ o. àti retí rẹ̀ o Omoalase dìde. ó wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. wá bá wa sọ̀rọ̀ ká lè ìjìnlẹ̀ mọ bí ayé kọrí sí. ká lè mọ bí táyé kọrí. wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé.